orúkọ mi ni Awomosu láti Third Eye TV ẹ ká mọ̀ yín sà. Orúkọ mi ni Awobọ́sẹ̀dé Michael. Awobọ́sẹ̀dé Awolawo nìyẹn o awo pàdé awo. Ok àwọn láti Third Eye TV a fẹ́ béèrè lórí àṣà àti ìṣe wa ńlẹ̀ Yorùbá bó ṣe yé wa sí bá ṣe mọ̀ sí ni a ṣe wá a ṣe kọ́ra káwa ká lè kọ́ra wa ní ẹ̀kọ́ ní orí ìbéèrè yẹn ẹ mú ibi tẹ́ bá ti fẹ́ ká ti béèrè lọ́wọ́ yín nínú ẹgbẹ́ ẹ̀ta ibi àbí ẹ ti yọ̀ pín lórí ibi tí a ti fẹ́ béèrè lọ́wọ́ yín. Ok ó yá ẹ mú béèrè a ní béèrè 12 ẹ mú ìtẹ́fẹ́ 3 lẹ́ máa bá a dáhùn náà. Ìkẹta. Ìbéèrè kẹta ni pé kí ló máa ń wá sọ́kàn yín tẹ́ bá gbọ́ pé wọ́n ní ẹbọ kí ni ẹbọ? Ẹbọ ni nǹkan tí èèyàn máa fi ń ṣe ètùtù bóyá téèyàn bá fẹ́ jẹ́ kí àdúrà ẹ̀ gbà àbí pé èèyàn fẹ́ fi béèrè nǹkan or èèyàn fẹ́ fi tu nǹkan lójú. Ohun tá à ń ṣe tá a fi ń ṣe àdúrà a fi ń gbà bẹ́ẹ̀ ni ẹ gbà ká fi àfikún díẹ̀ sí tẹ́rí ẹbọ jẹ́ ohun tá a fi ń request láti àwọn ibi tí àwa ò lè lọ fúnra wa. Iṣẹ́ ilé ayé yìí àti àwa èèyàn àti àwọn ẹ̀mí àìrí làjọ ń gbé bá ṣe wà yìí wọ́n ń bẹ ń bí wọ́n wà láàrin wa so ibi tá a lè dé yẹn kí la fi lè gba oore láti bẹ̀ la ṣe ń rún ẹbọ lọ. Òkè ó dàbí òjíṣẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni òun náà bá wa jíṣẹ́ bí àròkò tó ń bá wa gba iṣẹ́ wa jẹ́ ní ọ̀dọ̀ wọn torí pé wọ́n wúlò fún wa àwa náà wúlò fún wọn bẹ́ẹ̀ ni. So question ẹlẹ́ẹ̀kejì. Ìkẹfà. Question ìkẹfà ní pé tẹ́ bá gbọ́ ògbóni kí ló mean kí ló máa wá sọ́kàn yín? Àwọn ògbóni ṣé torí. ẹ má bẹ̀rù ẹ jẹ́ ká gbọ́. Ògbóni torí nínú àṣà àti ṣe Yorùbá àwọn ògbóni torí ní Old Ọ̀yọ́ Empire àwọn ògbóni jẹ́ àwọn tẹ́ ń pé ó wà pẹ̀lú bí àfọ̀bàjẹ́ àwọn ni wọ́n máa ń ṣe ó dáhùn pé àwọn náà ló máa ń ṣe ìpèsè láti fi jọba àti àwọn máa ń fi ọba jẹ àfọ̀bàjẹ́ ni wọ́n ó dẹ̀ máa ń ṣe àwọn ètùtù tẹ́ ń pé ó máa jẹ́ kí ìlú túbà kó túṣẹ. Àwọn ni àgbààgbà ìlú àwọn ló di ìlú mú tó jẹ́ kí ìlú túbà kó túṣẹ ìjókòó àwọn àgbà ìlú ni àwọn ògbóni bẹ́ẹ̀ ni. Ìbéèrè kẹta 9. Number 9 ní kí ni ibo ni orírun àwọn ọmọ Yorùbá? Orísun àwọn Yorùbá. Orísun àwọn ọmọ Yorùbá orísun àtòrírun same thing náà ni àwọn ọmọ Yorùbá. Kíní nìyẹn Ilé-Ifẹ̀ ni. Ifẹ̀ ò dáyé bẹ́ẹ̀ ni Ifẹ̀ ò dáyé ni orísun àwa ọmọ Yorùbá. Ifẹ̀ òye lágbo. Ará Rẹ́mọ àwọn ọmọ olókè sódà. ẹ ṣeun àfọmọ Ifẹ̀ ní yín ni. No kíní ni ẹ̀gbọ́n dádì mi lọ fẹ́ wọn níbi bẹ́ẹ̀ so wọ́n máa ń kí oríkì yẹn dáadáa. Ok bẹ́ẹ̀ ni Ifẹ̀ òye ni orísun àwa ọmọ Yorùbá. Ẹ ṣe jẹ́ wá sí Third Eye TV àti kọ́ra wa ní ẹ̀kọ́ 2 àbí 3 kan a dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní kí á fún yín ní owó kékeré yìí kẹ́ fi ra dátà kẹ́ fi lè máa kọ́ ẹ̀kọ́ sí online a dúpẹ́ lọ́wọ́ yín o. Third Eye TV o ibi tẹ́ ti mú owó yìí àpéyàn ní ọwọ́ yín ò ní kó àpò sálẹ̀ o. Àṣẹ ẹ ṣé gan o ẹ ṣé o.